ọba tí máa ń dó ti àwọn ẹni rẹ̀ ni wọ́n lọ́hùn. bàbá àmọ̀lá ربنا يا من شفى كل مريض أنت يا شافي فاشفنا كلنا الفضل ربنا وعافي ربنا أنت المعافي أمراض والمستار مؤمنا يا دافع الدفاع أرشد دافعنا gbogbo èròǹgbà yín ọlọ́wọ́ àwọn ọ̀sẹ̀. رسول من أنفسكم حريص عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف إيلاف الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. gbogbo wa kí apanupọ̀ ẹjọ́ kí ọlọ́run ká bá àfáà wa nílé kéwú Sheikh Ibrahim tí a fi tọ̀tọ̀ dákọ̀ wọn aláwọ̀ yàtọ̀. Sheikh Ibrahim Suleiman tí wọ́n máa yí ọlọ́run tó báyìí wọ́n sì máa yí mímọ̀ tó báyìí bí ní ẹbá ti jẹ́ àfá ńláńlá báyìí tó sì jọmọ ènìyàn ńláńlá báyìí ilé sábà máa jẹ́ pé a máa rí kà nínú ìṣesí ẹni náà kí tàǹgìlì ọmọ pọ̀ èmi ni mo tó báyìí èmi ni mo jẹ́ báyìí bí sábà máa pọ̀ ọ̀kọ̀ọ̀kan láàmà rí bí àfáwà Ibrahim ti rí yìí tí wọ́n tó báyìí tán wọ́n tó máa tẹríba wọ́n máa sàpọ́nlé gẹ́gẹ́ bí àwọn ẹni àná púpọ̀ tí sábà máa ṣe ṣùgbọ́n àwọn ẹni òní ní kálukú bá ti tó ní máa fi táàkà wọ́n bí mi lé ńlá ọlọ́run sì bùn mí ní mímọ̀ ńlá ọlọ́run ní àsìkí ńlá lọ́wọ́ ọlọ́run ní káwọn èèyàn fẹ́ràn mi bí náà fẹ́ràn àwọn èèyàn yìí máa fa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kéékèèké ọlọ́run bá bùkún àwọn máa ń ṣe tàǹgìlé ẹni ọlọ́run bá fẹ́ kọ́ máa ṣe ní wọ́n ṣe bí àfáà wa ti ṣe yìí bọ́lọ̀ ti bùn yín ọlọ́run sàfún àwa náà gbogbo àwọn àpapọ̀ dìde fọ́lọ́run kí àwọn káfíbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run káfíbá ẹbí tí àbáwá Sheikh Ibrahim jẹ́ àfáàgbà ń bẹ̀ lẹ́nu káfíbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti àwọn ìran ilé bàbá ilé ìyá káfíbá bàbá wa ìmáàmù àgbà pàtúrè káfíbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìmáàmù tuntun kọ́lọ̀ jẹ́ wọn sí pẹ́ káfíbá bàbá wa àgbà ajánẹ́sì gbogbo lọ́rin lápapàtà gbogbo ẹ̀ pẹ̀lú àṣẹ bàbá ọba lọ́rin ẹgbẹ́ sí ó káfíbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run káfíbá bàbá wa àgbà tí wọ́n mú oúnjẹ òkú yìí bàbá sẹ́wọ̀ yóò sọ bàbá ni wọ́n jẹ́ fún wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn náà ti ṣe wọn náà làwọn náà máa ń ṣe pẹ̀lú wa káfíbá yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run káfíbá àwọn afá wa lọ́wọ́ tó ń àti lọ́wọ́ àlàáfíà àti aláàjì wa olóko ńlá sí Hamza àti àfá wa ẹni ọ̀wọ̀
àfáwà Kamaldeen káfíbá adúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹni rí náà ló dá ká máa rí ni mọ́ tọ́bá tí wá jẹ́ bẹ́ẹ̀ kí a máa wá ń ṣàdúrà fẹ́ni rí náà kọ́mọ̀tẹ̀ ní ibi gbẹ̀yìn òun ní ìjẹ gbogbo wájọ jíje pàápàá jùlọ bàbá wa ní kọ̀rọ̀ mo tọ̀tọ̀ dákọ̀ wọn bàbá wa Sheikh wa Abdullahi Kudus àwọn bàbá dáadáa nù gbogbo ilé àkàtà náà ọ̀kan náà gbogbo ẹ̀ bàbá wa ló gbọ́dọ̀ Ọlọ́run bàbá wa gbà oníwà sí fàtúrè ìdílé tá a dìde yìí àfi kí Ọlọ́run lára yìí àfi bá yín kí Ọlọ́run pé ẹ̀yin ọ̀pẹ ẹ̀yin àwọn ànájẹ́ ẹ̀yin jọmọ fáwọn tàná mẹ́jẹ̀ta Ọlọ́run wá tó nígẹ́ iná máa rí ọ̀la kalẹ̀ látẹ̀lé látara àwọn tí mo kàálẹ̀ yìí àfáwọn Sheikh Ibrahim àfáwọn Jánásì ìmáàmù tuntun gbogbo wọn náà ń jẹ́ ọmọ fáwọn bàbá tàkà yìí á fi ìdíje yìí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run á wí àwọn olóhùn méjì orí iṣẹ́ tá a sì ká bàbá kọlu ìrun àyílà àti iṣẹ́ kìíní tí ṣe ìgì síso àti iṣẹ́ kejì tí ṣe ìtají fún àwọn ọmọ wa tí ń jẹ́ táwọn náà ti di bàbá lẹ́nu àfáàlà wọn náà gbogbo ọ̀gbọ́dọ̀ mú wa kọlu ààlà Ọlọ́run wọn láti fẹ́ kọ́lọ́run ó sàlékún orí fún wa dìbà ìrẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́jà jọ dìde kájọ dúpẹ́ fọ́lọ́run. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه ومبلغ رضاه اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآلهم وصحبهم لله الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. طيب kí wọ́n gbogbo àwọn tó yẹ ká rántí a fi Al-Qur'ani rántí wọn afànàbí rántí wọn àbìdítóbi Ọlọ́run àfi rántí wọn. A ké àwọn súrà méjì ní kíkè tìláwà a wà fi ládàá rẹ̀ àti làádàá rẹ̀ àfi rántí gbogbo àwọn àgbààgbà àdúgbò àfi ṣàdúrà fún wọn. Ustaz wa Yusuf àwọn náà wà ní ilé bíbà yìí ilé Ìjẹ̀ṣà àkí àwọn náà púpọ̀. Wọ́n lọ́wọ́ la Suratul Duha àti Suratul Inshirah
bó ti fi ṣèdùnnú fún ṣe ọlọ́run Ànábì wa Muhammadu báwa fi ṣàlékún dùnnú fún àlùfáà wa àgbà Sheikh Ibrahim èyí tá a ṣe lénìí ọlọ́mọdé ó jẹ́ sí mọ́ ó tún ká àwọn ọmọ tá a ṣe fún ó tún ká àwọn ọmọ tá a ṣe fún àwọn rẹ̀ ọlọ́mọba àfàlùbáríkà sí ó rí pa àwọn àgbàlagbà lẹ́mú dání nínú àwọn táwọn jẹ́ bẹ́ẹ̀ àpàdà sí fún ọlọ́mọdé tán wọ́n jẹ́ ọkùnrin náà àti bàbá wa jánẹ́sì náà àti bàbá ìmáàmù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر السائل فلا تنهر أما بنعمة ربك فحدث ìbásíká yóò máa jẹ́ 19 àyà mọ́kànlá níbi Duha àyà mẹ́jọ níbi Isra méjèèjì ọmọ wa jẹ́ àdàdì Bismillahir Rahmanir Rahim ní jẹ́ gbólóhùn kọ̀ọ̀kan àràbí tí mẹ́nu Bismillahir Rahmanir Rahim ní jẹ́ 19 a fi títọ́ bí àṣírí ọlọ́run ń bẹ́ẹ̀ àwọn mọ̀sánátù méjì مثانية تتشاير منها الجلود أو مثانية القرآن على الدهاتي ألم نزرعني بين رب الفلك والناس بين سورة الليل أتي سورة النهار الفجر أتي الليل اللهم أردتهم فدا يا أردنهم يقولون كادرون باي اللهم جوتنوا لي يا با ọlọ́mọdé ọ̀tán lọ́dẹ̀ yìí ọlọ́mọdé ọ̀tẹ́sẹsẹ bẹ̀rẹ̀ ní ọlọ́dẹ̀ sípẹ́ ọlọ́dẹ̀ sígùn kó fẹ̀ kọ́pọ̀ kó gbòòrò kọ́lá lùbáríkà bàbá fi súra méjèèjì tọrọ fún àwọn ọkọ ìyàwó àti ìyàwó ti tó ó sì ti jù lọ bàbá kí wọ́n Duha á mú ìyàwó àtọkọ ábẹ̀rẹ̀ mọ́jẹ̀mú ábẹ̀rẹ̀ gbólóhùn lọ́wọ́ wọn bàbá ti láwọn faramá àwọn dè á sì kálà múnásẹ̀ ìdí ti sọ àbí òsò ọlọ́run tó so ìdí méjèèjì fún ànábì tó jẹ́ pé dùnú ni ìdùnnú lẹ́jọ́ máa rí láàrin ara yín pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run afọ́nlá ńlá ti lẹ́lẹ̀ tó tẹ̀lé yí àtàwọn tó kù àtàwọn tó ń bọ̀ lẹ́yìn tá a tí mà ọlọ́run Muhammad Rasulullah sallallahu alaihi wasallam níṣẹ́ báyìí a pè ráìdù àbá ti ń darí ètò ráìdù pàtàkì ètò pé òun náà ní kó ṣáájú akidu nika síbẹ̀ náà lẹ́pẹ́ ẹ bá a pẹ́ ọkọ ìyàwó kiri àwọn ọkọ ìyàwó mélòó ní bẹ́ẹ̀ ìyàwó mélòó ní bẹ́ẹ̀ afáwa ní ẹ̀túrì wọ́n ti ṣe yọ́ láǹfààní mi pé ọkọ ìyàwó méjì ọ̀kan jẹ́ àfá Yakubu ọ̀kan jẹ́ àfá Abubakar ìyàwó kiri jẹ́ Rukaya ìyàwó kejì jẹ́ Tawakkaltu ala Allah ọkọ ìyàwó kìíní dà ọkọ kẹta jẹ́ Hamza ìṣẹ́wò Hamza tí bàbá Hamza yìí náà lọ́kọ ìyàwó tuntun orí àwọn náà tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nípa wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o ní wo yìí abẹ́rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ kọ́ wọ́n tó ń sara jọ lọ́wọ́ Allahu Akbar wọ́n ti sọ àwọn ẹni ọlọ́run ti sọ ayẹyẹ lè tà sí ìdí ti sọ lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn tó sọ ìgì ya wa ní wọ́n ti sọ ìgì wọn àmọ́ torí kí wọ́n lè ya fọ́tò kún sí ya fídíò báyìí òun ni àbí àbáwa Yakub kó dìde kárí àbáwa Yakub
ẹlẹ́hà rẹ̀ sí ni ẹlẹ́hà báyà kó Rùkáyà ní àbí Tawakkaltu ẹjọ́ tó lẹ́gbẹ̀ẹ́ kan náà bá wọn. Alájà wa afáwa Abubakar ẹlẹ́hà tí wọ́n ní Rùkáyà Madina ni Madina àwọn wà ní tó ajá Madina nù ẹ̀rí afáwa Hamza àti Rùkáyà káwọn náà dúdú sáyé wọn ẹ̀yìn náà lọ́dún sọ́dọ̀ ibi tẹ́lẹ̀ náà tẹ́sí gbogbo tí a máa wí àwọn bàbá ti parí ẹ̀wọ̀n àjọ ọlọ́run àmọ́ nítorí gbàtà wà níta gbangba báyìí ó tún ṣé wa Ibrahim níṣẹ́ mẹ́nu fẹ́ yìí náà ibi àníkàtì ẹ̀yà fọ́tò láti ya fídíò ṣe bí ó ti tún máa wú àwọn míì tí ń bọ̀ lẹ́yìn lérí gbá kódà ń gbà wọ́n ṣe ìyàwó náà wọ́n tún ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí mo lè tàn sí gbogbo ń tàn sí pátá àwọn àgbàlagbà ti parí ẹ̀wájú ọlọ́ ẹ bá béèrè lọ́wọ́ àwọn ọkọ ìyàwó wọ́n jẹ́ gbólóhùn méjì náà ni kí a sì béèrè lọ́dọ̀ àwọn ìyàwó náà torí àsìkò náà bó ti mọ kónú gbòógì wọn. gbogbo ẹja ní sallallahu alayhi wa sallam òdùmọ́ wa ni ẹ̀dàkùn ẹja ní sallallahu alayhi wa sallam ọ̀dà wa ìpele kéwùlà wà ẹja ní sallallahu alayhi wa sallam adúgbòlódò ọlọ́run ẹ̀dàkùn gbójú tí káàsìkò tó ẹ̀dàkùn ẹmọ́jì ojú ó káàdé ibi sún ìlà ìlàáfi tó farabalẹ̀ àwọn bàbá ìmáàmù níbẹ̀rẹ̀ bàbá ìmáàmù Dawud Al-Fadl Abdul-Majid ọlọ́njọ́ wọn kọ́ fún wa àti gbogbo àwọn àfáà dáadáa bismillahir ìlàáfi bismillahir rahmanir rahim إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. tó pẹ̀lú àṣẹ àwọn bàbá wọ́n ní kí a fi àwọn àfáwà tí wọ́n jẹ́ ọkọ ìyàwó ní ìbéèrè ṣókí àwọn bàbá ní ìbéèrè gbogbo ẹ̀ dira pọ̀ ọ̀nà bíi 5-6 àmọ́ gbogbo ẹ̀ wà ní àpò ẹyọ kan ṣoṣo wọ́n ní àpò ẹyọ kan ọ̀hún wọ́n ní kí là ń torí ẹ̀ fẹ́yàwó àfáwà Yakub àfáwà Abubakar àti àjùwà Hamza wọ́n ní kí là ń torí rẹ̀ fẹ́yàwó kò ẹ̀ṣẹ́ ni àbíbẹ́rẹ̀ bí ìsìn ti kú oúnjẹ tó bá yà torí oúnjẹ pé tó bá ti ṣe oúnjẹ tán àbùsẹ́bùsẹ́ àbí torí bí ó ṣe máa jẹ́rù àti tóyin náà torí ẹ̀fẹ́ ti yín lónìí lábẹ́ àsìkò kékeré wọ́n ní táwọn ìyàwó náà ń bọ̀ wọ́n ní àfáwà Yakub àjùwà Yakub àwọn ẹ̀rọ tọ́ wọ́n ní kí ẹ máa yóò ti ẹ̀ sàmì pé àwọn ọkọ ìyàwó ọ̀fọ̀ páyìn wọ́n ní kí la torí ẹ̀fẹ́ ìyàwó lẹ́yìn náà sì torí ẹ̀fẹ́ tí ìdáhùn mi ọmọ ìlú bí wípé bí wàá Mahmoud ó ní ká máa fẹ́yàwó ó sì máa bí ká máa lọ sí kọ́hún lè fi wá sí ìyẹn ẹgbẹ̀rún jẹ́kúnjẹ́. ọ̀rọ̀ ànábì lẹ́tẹ̀lé àbáyàkú ní ànábì ní abisi kárẹ̀ sí kó ló fi àṣeyàn ìlú àlìkìyàmà wọ́n ní kẹ́ máa lọ ayé yín. Àjùwà Abubakar kíra nítorí ọ̀tọ̀ ìyàwó ti lọ́rí kíra nítorí ẹ̀bímọ lọ́wọ́ kàn ká lè rí ránṣẹ́ ní àbíkó lè pè wá bàbá alágbájá. Kíra nítorí ẹ̀bímọ. Kíra nítorí ẹ̀bímọ. Tí bàbá mi fà àkó gẹ́gẹ́ bí tí wọ́n wí gẹ́gẹ́ bí àdísà lọ́bí gbà lọ́bí ní ká mọ̀ fẹ́yàwó ní ká mọ̀ bí ká sì mọ̀ rẹ̀ sí ọwọ́ wo lè mọ̀ bá a fún ẹ̀gà lókùn bàdá bá ti bí sí tá rẹ̀ sí àǹfààní ká lẹ́bí bẹ́ẹ̀ ká mọ̀ fi pọ̀ sí mẹ́rin mi náà rí pé tábà ń pọ̀ sí gẹ́gẹ́ bí ká lẹ́bí ká máa torí èyí ká máa fi sí mọ̀ á mọ̀ fi pọ̀ sí tábà ń pọ̀ sí nẹ́bí ò máa fi wáyà gà ọjọ́ ìgbé ní ìdáwà. Àjùwà Abubakar wọ́n ní ká jọ ọmọ ọkọ̀ ọmọ lùbọ́ wọ́n ní ká máa pọ̀ sí àwọn fi sọ̀pọ́ọ̀tì ti àfáà Yakub pé àwọn fi tẹ̀lé súnà nẹ́bí ni. ẹ̀rọ pa àwọn bàbá náà fẹ́ rójú àrẹ́jọ Hamza
ajá hamza àwọn bàbá ní àwọn fáwọn yakubu ní níta nítorí ẹ̀fẹ́ ìyàwó ni pé ká fẹ́ra wa ká níyàwó ní ká tẹ̀lé súnà ayò abubakar ni wọ́n ní níta nítorí ẹ̀bímọ èsì tí wọ́n ní pé bá a bá fẹ́ ìyàwó tá a sá bímọ ní ká lè pọ̀ sí lójú súnà ní Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wa ní ọmọ tá a bá wá bí ọ̀hún àtìyàwó tá a bá fẹ́ kí la wáyé wá kó wọn ṣe iṣẹ́ kí la fẹ́ bẹ̀ wọ́n kí la fẹ́ rán wọn sọ̀rọ̀ báwọn bàbá tó ń jókòó náà wọ́n ní bẹ́ẹ̀ bá wọn gbèsè sí púpọ̀ yóò padà túlé kan bí bàbá tiẹ̀ náà jẹ́wọ́ sí bàbá tiẹ̀ jẹ́ bí gbèsè bàbá tiẹ̀ jẹ́ bí ààrẹ tó gbé wá bàbá tiẹ̀ náà jẹ́ wọ́n gbèsè ní ìgbótó bí súnà ti lọ yẹn láti gbogbo ẹni tí bàbá tí kàn máa fara mọ́ torí wọ́n tó bá fara gbá náà o à ń bọ̀ bàbá wa sọ Hamza ọkọ ìyàwó mi wọ́n ní kí la fẹ́ ìyàwó wá sí kí la sì bímọ wá sí. èyí tí a fẹ́ ìyàwó sí àti títọ́ ọmọ ọ̀dà méjì èyí tí àfa ọ̀la ìyàkùn sọ̀rọ̀ lẹ́yìn sí ẹni tó mọ̀ àwọn ìṣúná ìdísí fásitì ìdísí ìdísí àtìrí rẹ̀ sì yé wá ní àwọn tó ṣẹ̀ wá lẹ̀ ọ̀nà tó wá lè àbá ọ̀ kí n jẹ́ ká wá sí ọ̀nà náà àwọn ìwọ̀n tẹ̀lé àtàtẹ̀lẹ̀ àbí àwọn ìpàdé àwọn afáwa Sayyidina Hamza wọ́n ní bí àwọn ẹnìkejì àtẹnìkejì àwọn ti wí ọ̀nà tí àwọn gbà ń lọ̀rọ̀ tá ní Muhammad ní aṣọ pé ìyàwó tá a bá fẹ́ àtọmọ tá a bá bí ọ̀nà súnà tí ẹ̀yin bàbá wa ń kó wọn gbà náà ni àwọn náà gbé wọn tọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. adúgbò lọ́dọ̀ Ọlọ́run tóbi jẹ́ mọ́ àwọn ẹni ọgbọ́n tóbi. Allahu Akbar. Olúwa ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Bí àdéhùn wa, àsìkò mú ti tó. Bàbá ìmọ̀mù náà ti dé. A bèèrè bí lọ́wọ́ ọkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n sì fèsì tó dáa. Tàbá wá kí wọn bá dé, a wà bèèrè lọ́wọ́ àwọn ìyàwó. A wà bí ó túbà lè. Níta wá sí láyé náà lóde lẹ̀. Níta wá sí láyé tọ́lọ̀ ní àwa sí lóde. Àwa gbọ́dọ̀ dé ká wá mọ ara wa ju ká mẹ́tọ́ ara wa ju ètò Ọlọ́run lọ. Èyí dájọ́ kó sì yí àwọn kan fẹ́rẹ̀ láyé Ọlọ́run kọ́lẹ̀ fún un. Èyí tọ́lọ̀ ní kọ́lẹ̀ fún afọ́sí lẹ́sìn lọ fún wa. Ẹja lọ kí Ọlọ́run bá lẹ́sìn fún wa. Àwọn bàbá ní ká dìde lọ kírun ṣẹ̀rí ọlọ́pàá wọ́n sì ti dáhùn wọ́n sì yege pẹ̀lú Ajì Yakub, Ajì Hamza àti Ajì Abubakar. Àwọn yóò kó àwọn ìyàwó báyìí tí àwọn náà dáhùn títí wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wà ní kọ́mọ̀ bọ̀ lẹ́sẹ̀kẹ̀ wọ́n jáde lẹ́ẹ̀kan náà. Àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jáde lẹ́ẹ̀kan náà. Ajì Tawakkaltu, Ajì Madina àti Ajì Rukaya. Ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn bàbá ní ìbéèrè yìí náà pọ̀ jù kò sí lé jù bẹ́ẹ̀ ni ọ̀gá jára lọ. Ara súnà nù. Wọ́n ní tọ́ àwọn bàbá ní ìbéèrè wọn àkọ́kọ́. Kí là ń torí ẹ̀ lọ́kọ̀ ọjọ́ ọ́pọ́sìtì àkọ́bídà àtàwọn ọkọ yìí? Lórí ọmọ bíbí ni ṣé torí ọmọ bíbí ni? Àbí torí àlàáfíà bébí ń bá lọ́kọ wọn lálàáfíà? Àbí torí pé tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe láyé yìí ní ọkọ yìí èmi náà dán owó ṣe tí wọ́n ń ṣe láyé nù. Ẹgbẹ́ tí ọ̀bá lọ́kọ láyé kò ní ráyé èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta? Èwo la faramọ́ èwo la faramọ́ èwo ni ká mú èwo ni ká yọ kúrò? Kí là ń torí ẹ̀ lọ́kọ ayẹ̀dá wa? Wọ́n ní kí là ń torí ẹ̀ lọ́kọ ṣé ń torí wípé bí n bá ní tán ní tí wọ́n máa rí bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n wá ṣe ń bẹ̀ mí náà fẹ́ bá wọn ṣe ni àbí nítorí ìsinmi àbí ìgbàgbọ́ tí wọ́n á rí bẹ́ẹ̀ mí náà fẹ́ bá wọn gbà àbọ̀mọ bíbí ọ̀fẹ́ torí ẹ̀ bí pé nípa lọ́kọ yóò bímọ. Wọ́n ní ànábì náà ló ń pòwe wà nábì gbọ́ Yorùbá nù ó ní wọ́n kéèyàn bá tó lọ́kọ́kọ́ lọ́kọ́ bí ọba aládàá náà kó ní àdá ájàpá wà ní súnà mẹ́fà mọ́mọ́ ni àwọn fi fẹ́ ṣe ẹ̀ṣẹ́ tọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bàbá wa lọ́kọ́ pé kí là ń tó ẹlẹ́ẹ̀kejì náà ni kí là ń torí ẹ̀ bímọ
bímọ ayàtà wà sọ tá à ń torí ẹ̀ lọ́kọ kíra wà ń torí ẹ̀ bímọ. ayàtàyà tọ̀ kíra ń torí ẹ̀ bímọ ṣé ká lè rí wọn ránṣẹ́ ni àbí ká lè kọ́ ọmọ lùbọ́. àwọn bàbá ajá láti ta alákọ̀ọ́kọ́ ní Rùkáyà ẹnì kejì. Ànábì ní ẹni tó bá tó ní ọkọ tó bá lọ́kọ òun náà ó wà gẹ́gẹ́ ó wà nínú epo ti ṣe súnà bọ̀tẹ́ tí ò bá lọ́kọ kò tí ì sínú ìjọ wa Ànábì Muhammad. Àwọn bàbá ní alájà yìí fẹ́ yege mo fi fec òwe ṣe pé gbé wọn fẹ́ yege wọn ní súnà lẹ́nu Muhammad ni onígbẹ́ni bábá tó lọ́kọ tí ọ̀bá ní bẹ́ẹ̀ bí tó lọ́kọ tí wọ́n wílẹ̀ gan yóò máa ta bàǹbàǹ yìí ń kàwé ni yìí ń kọ́sẹ́ ni kò sì ní sinmi kíní táwọn yìí ṣe yóò máa ṣe bàná wọ́n ní súnà lẹ́nu ni wọ́n bá tètè lọ́kọ lójú ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn bàbá ní bàbá wọn tá à ń torí ẹ̀ lọ́kọ àti tá à ń torí ẹ̀ bímọ àtọkọ tá a wá ní àtọmọ tá a bí kí la fẹ́ fi wọ́n ṣe láyé nítorí kíni wọ́n lọ́kọ torí kíni mo fẹ́ bímọ nítorí kíni èké ẹgbẹ́ ọmọ nítorí wọ́n ní àlájà wà fẹ́ bá. sáà ní kẹrin alẹ́bí musala alẹ́sà sọ pé òun máa ń kírun lásìkò rẹ̀ òun máa ń gbààwẹ̀ lásìkò rẹ̀ òun mọ yọ sàká òun sì ń ṣe gbogbo nǹkan tọ́wọ́ ní ká ṣe òun ṣègbéyàwó so gbéyàwó ara sínú ẹnikẹ́ni tó bá kọ̀ tí bá ti gbéyàwó kò sí lára òun rárá. àwọn bàbá ní ọdún di nẹ́ẹ̀sì kan kọ bìtì téyé fi tẹ̀sán sí ní ọgbọ̀n ọjọ́ òun là alájà wa yìí dé fún wa yìí àwọn bàbá wa mọ́mù níbẹ̀rẹ̀ bàbá wa fà láwọn ní abájọ ilé kéwù la wà kọ́dà àwọn bàbá wa lé kéwù náà bàbá wa kéwù sọlá ṣé Ibrahim Suleiman adamallahu hayata nígbà àdìdé kí mo lẹ́ẹ̀kan wọ́n ní ẹ̀yẹ èèyàn ṣe rí irú wọn sọ bẹ́ẹ̀ fún mi pé ara ń téèyàn fi wo bí tí ó fọmọ sínú àbá tí ò gbàṣẹ rí àlójú tí ò tóbi tákó pé mọ̀lẹ́bí ẹ̀ ló lọ sí. Allahu Akbar àwọn bàbá ló wà sọ bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn bàbá lóòótọ́ láfẹ́fẹ́ rẹ̀ wá fẹ́ dé yìí àwọn bàbá ní àwọn táwọn sọ ní o ṣe rí nǹkan báyìí. àwọn bàbá ní bàbá bá àwọn àbá ń ṣe wá sí lọ́wọ́ bá wọn. ẹ bẹ̀rẹ̀ ìjà àgbàrá sáré yẹn bí ẹ̀mí tọ́lọ́ ní gbogbo ẹ̀. kọ́ni ìjọba ọlọ́run lè bá yí fara mọ́ bí ọlá bẹ́ẹ̀ náà ti rí àmọ́ ń bẹ̀ pàtàkì ọlọ́run ẹni nǹkan bàbá ń bẹ̀rẹ̀ ọlọ́run wọn pẹ́ fún wa. gbogbo àwọn àfáà súnà tí gbé súnà lárugẹ àwọn bàbá ọmọ lu súnà wọn ń lò ó lé èèyàn mẹ́ta ní ibẹ̀ ń di súnà yà ọ̀bá náà wọ́n fi yọ abẹ́ àṣẹlágàjì kọ́ wọ́n ní àlù súnà ń bẹ àlù súnà ń bẹ àṣìlè súnà ń bẹ èyí tó bá ti wá pè ọ́ tètè mọ̀ ọ̀dọ́ àwọn àlù súnà ẹni ọ̀yàn rí ẹ̀ ṣé àlù súnà ni ó lè wọ̀ gbé àbí àlù súnà pẹ̀lú kùmọ̀ àbí àlù súnà pẹ̀lú ìwà ọ̀dà ẹgbẹ́ àlù súnà ni gbogbo àwa yìí ọlọ́dàkùn jẹ́ ọmọ ṣeéṣe bẹ́ẹ̀ àwọn bàbá náà táwọn wò láwùjọ ṣe níwájú ọlọ́dàkùn gbé wọn ṣojú ọlọ́lá haúlà wàdà kù wájà ìlà àbẹ̀là ìlà ilé ìlẹ̀ bàbá. àwọn bàbá náà àwọn ìyàwó ti dáhùn béèrè wọn. àwọn bàbá ní suratul Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Kútúbà ní. Gẹ́gẹ́ bí àsìkò, àwọn ọkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta káwọn náà wọ́n gbọ́ ta lẹ́ẹ̀kan náà. Àwọn bàbá ní àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Kálukú lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. Kálukú lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. Ẹ̀yin tẹ́ dúró lẹ́yìn wọn, ẹ sún sẹ́yìn, ẹ ti fẹ́ da fúgàmù wọn. Ètò wọn ń fẹ̀sùn ọ̀pẹ́ ní ọ̀wọ̀ ní mú báyìí, ẹ má jẹ́ oró mú wọn. Wọ́n má jẹ́ oró mú wọn. Kálukú ló lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. Kálukú ló lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀. Kẹ́kọ̀ọ́ sísá àwọn bàbá ní ó dáa. Lọ́wọ́ ká báyìí. Àwọn bàbá wa nílé wọ́n sì béèrè gbogbo tí a máa béèrè. Àwọn àfáà àgbààgbà ládùúgbò wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ ká máa ṣe à ń tó kéwú tọ̀ ní ẹ̀. ọ̀rọ̀ tá a béèrè lọ́wọ́ àwọn ìyàwó àti ọkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ mẹ́fà ó ti kó sábẹ́ àdìsá na Muhammadu sallallahu alayhi wa sallam èyí tí a fa wa ṣe wa Ibrahim lè kéwú tí wọ́n jókòó tì tí wọ́n ń lò àrígbọ́ pé ó ń ṣe ọlọ́run ànábì wa Muhammadu àwọn fídíò dákùnrin wọ́n sọ pé man nakaha lillahi
وأنكح لله وأعطى لله ومنع لله ورضي لله وغضب لله فقد استوجب ولاية الله صلى الله عليه وسلم. ẹni bá lè ṣe nǹkan tí a kà lè yí nítorí Ọlọ́run àsọlúwa rẹ̀ ti dẹni Ọlọ́run ní man nakaha lillahi ẹni bá tó yàwó fẹ́ tó tọkọ ní ọlọ́run fẹ́ níyàwó tòun nítorí Ọlọ́run ní mo fẹ́ lọ́kọ nítorí Ọlọ́run ní gẹ́gẹ́ bí ìdáhùn tẹ dáhùn tí ó pé torí ẹwà tí ó pé torí owó tí ó pé mi náà fẹ́ máa nara tán bí kálukú ti nara tán tó jẹ́ pé torí tọ́lọ́run mo fi fẹ́ lọ́kọ torí tọ́lọ́run mo fi fẹ́ fẹ́ya wa ankaha lillah nakaha ní kéèyàn fẹ́ fún ara rẹ̀ ankaha ní kó fi fún ọfọmọfọkọ ọfẹ́yàwó fọmọkùnrin èyí tí bàbá wa ṣe Ibrahim sí ankaha lillahi ọfọmọlọ́kọ nítorí Ọlọ́run kò wípé torí owó kò pé torí oníjọba ni kò pé torí olóṣèlú kan ni kò pé torí mílíọ̀nì àkan bílíọ̀nì àkan ni ọmọ fẹ́ nìkan torí Ọlọ́run wa ankaha lillahi àbúlọ̀ fẹ́ ọmọ ẹni Ọlọ́run kan nígbẹ́ ọmọ mi ọkùnrin eléyìí ni mo fẹ́ kọ́ fẹ́ torí lè kéwù gẹ́gẹ́ bí n tà ń ṣe lé nìyí ó di mélòó ó di méjì nakaha ọfẹ́ fún rẹ̀ ankaha ọfẹ́ fọmọ wa a'ta lillah ọwọ́ agbé owó ńláńlá kalẹ̀ àbí dúkìá nítorí Ọlọ́run ẹ̀wọ̀n tí ṣé Ibrahim mọ̀ wá tani wá bí ẹbí wa sí ó ti pọ̀ jù wá lọ wọ́n fún wa lówó wọ́n tún ní ẹ máa dáwó wọ́n tún wá fún wa lálùkùránì ọ̀rọ̀ Ọlọ́run tí múra sísẹ̀ rẹ̀ kò tí ì ṣe tó múra kó ṣe níbi tọ́lọ́wọ́ kò kú sẹ́ tí wọ́n kó kùránì wọ́n bá kàkà tó bá tó kà mí ọjọ́ mẹ́wàá alùkùránì mẹ́wàá wọ́n wá gbogbo oúnjẹ táwọn ilé àwọn ọmọ jẹ sí àtọmọ kéwú nítorí tari lillah a'ta lillah nínú tí wọ́n kà wa mana'a lillah wọ́n tún wá ṣe fọ́sísì yókù ń bọ́ ọjà ń bínú sí ọyìn ní fún ọ ní tó bèèrè yìí torí kí ni ìfẹ́ kó fi mutí ní ìfẹ́ kó fi ṣàìdá mana'a lillah ó di mẹ́rin nakaha lillah ankaha lillah a'ta lillah mana'a lillah ọwọ́ kú méjì yóò máa jẹ mẹ́fà. mo yọnu sí ọmọ àti ẹ̀fọ́ lọ́nbẹ̀ mímọ́ gbà mo ti ní ìní gbà tẹ́lẹ̀ ní pé ọ̀rọ̀ yóò ní tán àwọn gbàtẹ́ nítorí Ọlọ́run afọlọ́ọ̀bẹ̀ ọ́ afànábìbẹ̀ ọ́ mo yọnu torí Ọlọ́run mo yá àbìrẹ̀ nítorí Ọlọ́run mo dáríjì nítorí Ọlọ́run àmọ́ tó ṣe fún mi ká tí ìbá ṣe torí Ọlọ́run àtànábìnrin nígbà ẹ̀rí báyìí waqadiba lillah wọ́n wá ní kí ló ń bínú sí ní ẹ̀ kìí ṣe pé torí tó ṣe àní kìí kírun ní bínú sí kìí kírun kìí sin lọ́wọ́ kò sẹ̀mí kankan wọ́n lápò bú mi rí kọ̀ bá mi jàrí àmọ́ kìí sin lọ́wọ́ aṣọ fún kọ gbà wọ́n náà fẹ́ kọ́ mi lóúnjẹ ni mo ní wọn fẹ́ àwọn akadé ń tán lẹ́nu ẹ̀yin ọkọ ìyàwó ẹ̀yin ìyàwó ẹjọ́ jẹ́ pé torí Ọlọ́run lẹ́bi ṣe o tẹ́bá nítorí Ọlọ́run ṣe sí problem gbogbo problem ti bẹ láyé pátá ti ń dààmú èèyàn nítorí pé àjùrọ̀ lè fọlọ́run ó ṣeé ṣe kẹrí dùnú jọ kan ó ṣeé ṣe kẹtún rí ìdùnnú náà lẹ́ẹ̀máa rí àwọn méjì méjì ní bẹ̀ kí ló bí wọ́n gbọ́ adáfẹ́ ké fún yìí ìbànújẹ́ ni Ọlọ́run fi tẹ́sí ànábì rẹ̀ wò kí ló bí àlámọ́sẹ̀ àdá ké fún yìí ìṣòro ní Jìbìrìlù àmà wá ní ojúmọ́ tó bá dé bí ọ̀sẹ̀ kan ní anábì ọ̀bá rí Jìbìrìlù láwọn ọ̀tá bá fi ṣe ẹ̀yẹ bọ́ máa ń kú níyàwó ń kú Ọlọ́run níbi irú ẹ̀ sí yìí a máa nábì gbà fọ́lọ́run kò kọ́ọ̀sì carpet
bí ẹni òkú wájú ọlọ́run ọdọ́wọ́ èèyàn ọkọ ìyàwó àtẹ̀yìyàwó ilé kéwúlẹ̀ ti wá àfáàlẹ̀ yìí náà tẹ́jọ́bìnrin àfáàlẹ̀ yìí ọkùnrin lẹ́sìlẹ̀ ké fún wa ní sílẹ̀ jádàmú láti lọ bí ìyàwó lọ́pọ̀lọpọ̀ fẹ́ bá béèrè lọ́wọ́ lọ́wọ́ láì mọ̀ pé wọ́n jìnà sálùkùrá wọ́n jìnà sí ìsìlámù pátápátá nǹkan tó mọ̀ fi dáhùn ní tó sì jòkó lẹ́mìí wọn ni wọ́n fi ń dáhùn látara bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ yìí o ẹ mú ọlọ́run lọ́wọ́ dáadáa ọlọ́run ní kú lára yín torí bẹ́ẹ̀ dira yín mú kálukú di tiẹ̀ mú. ọ̀nì ká ìdíra yín mú ẹ fọwọ́ lé owó. Bismillahir Rahmanir Rahim wad-duha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala lọ́wọ́ ní fi ilẹ̀ nípa tó bá bá والآخرة خير لك من الأولى ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀la yóò dájú nílọ. ولسوف يؤتيك ربك فترضى àkọ́kọ́ ìyàwó àti ìyàwó ẹ máa bí ìbejì ọkùnrin ìbejì obìnrin ẹ máa rí sí ẹ máa kọ́lé ẹ máa lọ́lá inú yóò máa dùn. ألم يجدك يتيما فآوى ẹ̀ẹ́dùn ní tẹ́lẹ̀ ẹ̀ lè rìn tẹ́lẹ̀ ọlọ́run lọ́dà yín lágbà ló jẹ́ kéwú lórí ẹ̀ kàwé lórí ẹ̀ níláárí nàbí dájọ́ lọ́jọ́ fi pé ووجدك ضالا فهدى ìrìnàjò sọ̀rọ̀ ìrìnàjò sọ̀rọ̀ ta ni wọ́n àfẹ́ báyìí tálẹ̀ mí náà fẹ́ lọ́kọ ta ni wọ́n fẹ́ láya ẹ̀dá wọ́n títí kó tó wá gbé ìyàwó tiẹ̀ ní ọkọ rẹ̀ ni ọlọ́run gbé òní ó gbé báyìí láyé. ووجدك عائلا فاغنا ọ̀dà àbẹ̀tí lẹ́ni mo fẹ́ mo láti rówó sí ìyàwó ọlọ́run lẹ́sẹ̀ ìyàwó inú yóò dùn ọlọ́run ní mi mo ṣe bẹ́ẹ̀ bí mi mo ṣe fún yín. أهم اليتيم فلا تقهر ẹni tó bá wà bẹ́ẹ̀ yìí náà ti wà lánàá tẹ́lẹ̀ ẹ má lálàsí ọmọ ọlọ́mọ ìbájọ́ ọmọ kíwì ìbájọ́ ọmọ ọ̀dọ́ yìí ẹ̀yìn ti dá báyìí tìyín ti ń tò báyìí ẹ má kẹ́yìn sọ́lọ́ ọ̀hún látara àwọn tálíkà. وأما السائل فلا تنهر ẹni bá sọ fún wa báyìí nínú ẹbí ẹ má jágbe mọ́ wọn tẹ bá ní ẹ ṣe fúnpa yín bá ti mọ àbí nínú àwọn tálíkà àbí nínú àwọn àtẹ́wọ́gbọ́ rẹ ẹ má jágbe mọ́ wọn ọlọ́wọ́n jágbe mọ́ yín. وأما بنعمة ربك فحدث ní kí ẹ bá ti dé ní ẹ máa fi kí ọlọ́run hàn yé fi torí ìfi ìkẹ́ a máa tún máa fà rí jọ mi bẹ́ẹ̀ bá ní mímọ̀ ẹ̀ lò ó fọ́lọ́run ẹ bá lówó ẹ fi tọ́jú ẹbí ẹ fi tọ́jú ara ẹ fi tọ́jú àdúrà ẹ fi tọ́jú ìyàwó yín ẹ̀yin ìyàwó náà ẹ jẹ́ káwọn ọmọ àwọn ọkọ yín mọ̀ pé ìkẹ́ ọlọ́run lè jẹ́ fáwọn kú ní jannatan wala takuni naran àlùjánnà ni ẹ jẹ́ fáwọn ọkọ yẹn má jẹ iná o ẹ̀yin ọkọ náà ẹ̀yin náà jẹ́ òkìkí àbíbòjì fáwọn ìyàwó yẹn má jẹ́ òrùn ọ̀pá wọn ẹ má jẹ́ òrùn ọ̀pá wọn ní tèbi ẹ má jẹ́ òrùn ọ̀pá wọn ní ti ìkẹ́ owó ẹ má jẹ́ òrùn ọ̀pá wọn ní ti ìdárayá ẹ má jẹ́ òrùn ọ̀pá wọn ní ìbánidámọ̀ràn ẹ má jẹ́ òrùn ọ̀pá wọn ní ìfẹ́ bánilò ọlọ́run fún àlùbáríkà sáré ẹ bá ń kálá mọ́tò sọ̀rọ̀ fún wọn. ألم نشرح الرحيم ألم نشرح لك صدرك ǹjẹ́ lónìí adùn inú àbá adùn inú ọlọ́run níbẹ̀ lọ́wọ́ yìí ọlọ́run ní mo dùn inú àbí ìdùn inú lónìí ẹ dáhùn ọlọ́run dùn inú àbí òdùn inú ọyẹ yín púpọ̀ àwọn kan wò pé sẹ́mi ní mo sì sì báyìí láyé bẹ́ẹ̀ ti dúró yìí sẹ́mi ní mo sì kàn yín láyé ọlọ́run ní mo dùn inú àbí mo dùn inú. ووضعنا عنك وزرك ẹrù ńláńlá òkè tẹ ẹrù tí dání láàmú bó wọn ṣe dèèyàn bó wọn ṣe kàwé bó wọn ṣe kéwú bó lèmi ò ṣe rí ṣe ọlọ́run ní mo bá yín gbé àbí gbá yín gbé. الذي أنقض ظهرك èyí tí dání láàmú ti gé ni lẹ́yìn lẹ́yìn bí màmí kí n lọ bọ́ nítorí ìyàwó lẹ́yìn sí lẹ́yìn ẹnu méjì lọ ó ti di kẹlẹ́ rí. tó níyàwó àtàsọtẹ wọ̀nyí ẹnu méjì ti di dàkúdà ń jẹ́ ìdajì mùsùlùmí ìdajì kẹfẹ́ nítorí kó náà fẹ́ ṣe nǹkan. àwọn ọlọ́run ní mo bá yín ṣe nírọ̀rùn àbí bá yín ṣe é. ورفعنا لك ذكرك gbogbo yín ti jáde sáyé lẹ́nu ọkọ̀ yóò ní wọlé mọ́ láíláí. فإن مع العسر يسرا wọ́n àṣìwánu wọ́n àṣìnù. inna ma'al usri yusra kéde gbogbo ọjọ́ nìkan máa dùn ọba àdìjọ́ kankan yawmun laka wa yawmun alayka yawmun ọjọ́ tí ń bẹ fẹ́ dá láyé yawmani yawmun laka ọjọ́ tó ṣe bó ti wọ́ tó rí ṣe
wọ̀nyẹ́ ọmọ náà alẹ́ ìkàjọ́ tó yẹ ó ṣe tó lọ́wọ́ nítọ̀ ń lo jàbàrútì mi lọ́wọ́ ń lo jàlálì àmì lọ́wọ́ ìjọba ti dé bẹ́ẹ̀ kọ́ mọ́ bá yín lógìgì. ó tún wá tó wílẹ̀ kejì àmọ́ sírí tí mẹ́mẹ́ lọ́dọ̀ àwọn àfà ọlọ́ni inna ma'al usri yusran wa inna ma'al usri yusran kí wọ́n lo márífà síbi usri alifọ̀lá mọ́ wọn bẹ́ẹ̀ olùlẹ́kìnní olùlẹ́kejì kí wọ́n lo tẹ̀lúyìn síbi yusre kí ń jẹ́ sí pé ìrọ̀rùn máa pọ̀ ju ìnira lọ ẹ̀sàmí ẹ̀ ìdẹ̀kùn máa pọ̀ ju ṣòro lọ ẹ̀sàmí ẹ̀ àsìkí yóò máa pọ̀ ju àìrí lọ ẹ̀sàmí ẹ̀ àlàáfíà yóò máa pọ̀ ju àìsàn lọ ẹ̀sàmí ẹ̀ fọlọ́ ti ṣe bá dé Muhammad náà bẹ́ẹ̀ náà ni ó bá ṣe fẹ́ yìí náà yóò fa àlùbáríkà sí i. ìdá barakta fansab. ìdá barakta fansab bẹ́ẹ̀ bá ṣe tán lọ kí ọlọ́run ṣe bàbá ti ń túká ilé ìdá barakta tá a bá sáfúlà yìí tán fansab rẹ̀ lọ́sùn jáde fọlọ́ ká àmàdájọ́ mà ṣe ṣe òjò tú wọn ká bò mí àwọn kan fẹ́ lọ sí ìyàwó ní ilé Ifẹ̀ ńjọ́ kan níbẹ̀ wọn náà ni wọ́n wá bò ní Ìbàdàn wọ́n wá bọ́ sọ́nà ọ̀nà ilé Ifẹ̀ bí express tẹ́sẹ̀ sí ibẹ̀ ni wọ́n dúró àtọkọ ìyàwó àti ìyàwó àti gbogbo mọ́tò bíi méjìlá tí wọ́n ń bá wọn lọ níbi wọ́n ti ń jáwé lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ní tírélà kan máa ń bọ̀ pẹ̀lú epo inú ẹ̀ ní búrẹ́kì ọ̀bá mọ́ wọn lábàdí kùrùrù gbàràrà bíi ọkọ̀ mọ́tò òun náà ṣubú epo dálẹ̀ epo ní lọ́wọ́ á sàn sára gbogbo àwọn mọ́tò bí kò wá ti ń jóná ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù kọ́dọ̀ ọba ìyàwó àtọkọ ìyàwó ibẹ̀ wọ́n tán sí ọjọ́ ìyàwó ní o kì í sọjọ́ ìyàwó ọjọ́ tó ń dá lọ́jọ́ dùnú ẹni tí ọ̀ká ṣe rí ni ò ní mọ̀ ọmọ wa kan lọ́nà ní ṣe déédéé tiẹ̀ náà fẹ́ lọ tọrọ ìyàwó ní ọ̀nà sẹ́yìn ni wọ́n ń bọ̀ láti kó àwọn adé Ìbàdàn níbi ojú kọ́ńtà tí wọ́n ṣe láì tabako ní ọjọ́ àbíkítẹ́pẹ̀ rẹ̀ tabako lọ́jọ́ ojú kọ́ńtà àwọn ọlọ́run ajá lè rí òde sí wọ́n sì ń retí ẹ̀ pé ọkọ ìyàwó fẹ́ dé ní ìṣẹ́ ìlọ́run ẹni ọlọ́run bá ṣe báyìí fún kó dúpẹ́ tiẹ̀. wa ila rabbika farghab. ẹ wá aṣojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run tẹ́ẹ̀bà sunrun alẹ́ kẹ́ ẹ tó sunrun kọ̀ ẹ kọ́kọ́ súnmọ́ lọ́run náà kọ́kọ́ dìmú ni ọlọ́run ní ẹ kọ́kọ́ wí ọkọ̀kọ́ wí ẹsẹ̀ muqaddimatul jimai muqaddimatul fa khairul muqaddimat dhikrullah wa nawafil wa tahmid wa tahlil tẹ́ bá fẹ́ kọ́ pé ilẹ̀ fẹ́ bí àbílò àwọn bàbá wa ṣé Ibrahim ilẹ̀ fẹ́ bí àbílò bàbá wa Jánásì ilẹ̀ fẹ́ bí àbílò Mamu Jamiu ilẹ̀ fẹ́ bí ẹfẹ́ bílò bàbá wa ṣé Kamal ẹfẹ́ bílò bàbá wa ṣé Adam ẹfẹ́ bílò bàbá wa bá lọ ẹfẹ́ bílò bàbá wa Imam Filani ẹsẹ̀ muqaddimatul jima yìí pọ̀ tẹ́yìn náà ti kéde ẹ kọ́kọ́ tẹ̀ra ayé lọ́rùn ẹsanwó oúnjẹ ẹran sọfá ya ẹtẹ ẹfún aya ní aṣọ ẹfún nílé ẹfún lóúnjẹ ẹdùn nínú ẹ bá ṣe yẹ tán ẹ wá sọ̀rọ̀ àwàdà lónìí á pàdé lónìí tó ti parí pílọ̀dù ló ti parí ẹ̀ sọ́sẹ́kì náà kí ni àlẹ́ yín kí ni àlẹ́ tìyẹ náà ọ̀wọ́ á ní pèrè àrẹ ní sí òsì ní pèrè mọ́kàdámù ọ̀wọ́ á ní pèrè àrẹ ní nígbà ní èmi ni mínísítà èmi ni gọ́fúnà èmi kí ni mínísítà ìbáwọn kan ló bí wọ́n náà bí pírẹsidẹ́ntì ọ̀nà tó ìgbà bí pírẹsidẹ́ntì ni pé sọ́ra rẹ kalẹ̀ fún ìyàwó rẹ̀ mo ajá lè kan náà ẹ̀ máa já mi lè kan náà nìyẹn wọ́n náà já tiẹ̀ àwọn muqaddimatul jimai ọ̀dà pọ̀ náà ọ̀wá lọ sálù àdá ẹ wá sí rákà méjì pé ọlọ́run sẹ́ta fẹ́ ṣe wọ́n lá Nabi sallallahu alaihi wasallam ó ní ká mọ́ ìrun eré ìyàwó wa kankan Allahumma inni a'udhu bika min sharriha wa sharri ma fiha wa as'aluka min khayriha wa khayri ma fiha ala muqaddimatul jimai àmì àwọn ẹgbẹ́ ti jimai wà lọ bí fúlù fíìmù sí sex film ẹ̀wọ̀n wo àwọn wèrè tí wọ́n bá ara wọn sùn bí ẹranko ajẹ́ pé irú tẹ́ fẹ́ bínú irú tẹ́ ń wò ń lẹ fẹ́ bí àmọ́tẹ́ bá ṣe nẹ́bìlà bọ́lọ̀ tẹ́ zazikiri bọ́lọ̀ tẹ́ kí ọlọ́run kíyàwó náà ṣe tọkọ náà ṣe tẹ́ wá bẹ̀rẹ̀ sí ṣàwàdà ṣe tẹ́ dúnra inú tí ò jẹ́ pé ìbú lẹ fi pàdé
nígbà tí nǹkan bá jáde àlùbáríkà ní ọjáde ńlẹ̀ bọ́kàwé yóò mọ̀ bókéwú yóò mọ̀ yóò dẹni ọlọ́run yóò dẹni òkìkí yóò dẹni alásìkí bí alukurani ti kọ́ àtúmáyédá faragta fansab wa ila rabbika farghab bismillahir rahmanir rahim allahumma inna nas'aluka al-barakata ọlọ́run bá bí ọ fàlùbáríkà sí kama barakta fi anbiya'ika wa azwajihim ó ṣe fàlùbáríkà sára wọn ànábì rẹ̀ àtàwọn ìyàwó tó fún wọn. allahumma nas'aluka ar-rizqa wal afiyah ọlọ́run abẹ́lọ́run á sì kí sára àwọn ìyàwó yá àtàwọn ọkọ wọn àtàláfíà. al-anbiya wa azwajihim ó ṣe fáwọn ànábì tó ránṣẹ́ àtàwọn ìyàwó wọn. nas'aluka allahumma dhurriyyatan tayyibah ọlọ́run abẹ́lọ́run àwọn ọmọ àtàrọ́mọdọ́mọ rere fáwọn ọkọ ìyàwó àti ìyàwó tòní. al-anbiya wal mursalin wa azwajihim ó ṣe fáwọn ànábì ọlọ́run tó ṣáájú láwọn ọmọ rẹ̀ àtàrọ́mọdọ́mọ. innaka ala dhalika qadir torí pé agbára àwọn ọlọ́run kan láti ṣe òsì lè ولا gbàdúrà. حول ولا قوة إلا بالله العلي ọ̀sán العظيم àtàgbára òsì rà á fi kí wọn ọlọ́run ó ṣe é. الصلاة والسلام على رسول الله asọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọlá ìkẹ́ àti ìgbẹ́fà nípa الذي àmọ́. سن سنة النكاح ànábì tó ṣe súnà ọ̀nà bá àti fẹ́yàwó rọ̀ fi fi dá fún yàgálẹ̀. أحل النكاح وحرم الزنا ànábì ṣe ìyàwó fífẹ́ bá àti fẹ́ ṣe yóò ṣe é lẹ́kọ̀ọ́ ويقول sínú في حديث ìdá. الشريف ó sì gbé ọ̀rọ̀ rẹ̀ àbíjú sẹ̀rífù kalẹ̀. النكاح سنتي ànábì ní ká ṣe ìyàwó lọ́nà وما ìpínlẹ̀ رغب عن súnà òun سنتي ni. فليس مني ẹni tó bá kọ̀ tí ó ṣe súnà òun kò وقد tún jọ أحللنا òun. النكاح بين هؤلاء الرجال وهؤلاء البنات so ìyàwó ṣíṣe àtàsọpọ̀ mímọ́ ìdàpọ̀ mímọ́ yìí ó jẹ́ ẹ̀tọ́ lónìí láàrin àwọn ọkùnrin dáadáa tí wọ́n lóye àtàwọn obìnrin dáadáa tí wọ́n lóye. بإذن والدهن وبإذن والدهن pẹ̀lú àṣẹ àti yọ̀ǹda àwọn tó bí àwọn ọkùnrin àti yọ̀ǹda àtàṣẹ àwọn òbí tó bí àwọn obìnrin. في جمع من المسلمين الحاضرين والحاضرات láàrin àwọn àwùjọ mùsùlùmí tá a jẹ́ èèyàn yé èèyàn láìsè èèyàn kéèyàn. وعلى شهود كثيرين من المسلمين والمسلمات tí gbogbo mùsùlùmí ayé sì jẹ́rìí sí bá àti wàyí tó kúrò ní wọ́n ní wọ́n ní. اللهم شهدنا بذلك ọlọ́run ọba jẹ́rìí sí bẹ́ẹ̀ pé ìdàpọ̀ mímọ́ ti ń ṣẹlẹ̀ lórí láàrin وبارك ọ̀yàwó اللهم àkọ́kọ́. فيهم جميعا كما بارك في سورة الفاتحة ọlọ́run dábàá fàlùbáríkà sún aláàrin bó ṣe fàlùbáríkà sún بسم fátíà. الله الرحمن الرحيم الحمد لله رب wọ́n ní ká kẹ́ fátíà yìí jáde. العالمين الرحمن الرحيم fátíà yìí là ń ké yìí. مالك يوم bàbá wa الدين jánásì. إياك نعبد وإياك wọ́n ní sẹ́kẹ́ yìí نستعين yóò so. اهدنا الصراط ìbéèrè المستقيم lọ́jáde lábẹ́ صراط fátíà ni o. الذين أنعمت عليهم Ara غير fi mẹ́ta المغضوب péré. عليهم ولا الضالين آمين في مكانه wọ́n ní ti mákànú. ẹ máa wá lọ jókòó á fi ti màdínà sí ilé jókòó. fátíà ti mọ̀dínà láìsí yín lọ jòkó. wọ́n ní ọmọ ìgbà rẹ̀ máa ṣe lórí jòkó. alhamdulilayi àmì rẹ̀ á ṣe é ní ìsìn. rahim maliki yawmiddin wọ́n ní a máa ké lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. alhamdu wa iyyaka nasta'in Yẹ́sẹ̀ ìdí yìí ti اهدنا fún lọ́nà الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ṣé kó so àbí ọmọ tí ì so. wọ́n ní ẹ má jọ̀wọ́ já. Abaketu jinaka. tọ́ sàlátà tùǹgínà kan. Salatu pọ̀. àsàlátù pọ̀. Ama salata tunjina. tùǹgínà yìí. Anabi lala ń sọ salatu fún. anábìlá là ń ṣe é fún. Nàbà ń bí abùkátà ara wa lọ àbá gbá. ṣàgbé lọ́nbẹ̀ kárí. Ọlọ́run wọlé bàbá sí Yusuf. ọ̀rọ̀ àbá sọ̀rọ̀ Yusuf. Láti kó. látẹ̀kọ́. Èmi ọmọ ìkókó ọlọ́run náà wọ́n sẹ́lẹ̀ kó. ọlọ́run àwọn sáré kò wọ́n jí sẹ́lẹ̀ òun ni o. Wòlíì ọlọ́run. òní ọlọ́run ni wọ́n ẹni ọlọ́run. Tijani Hamawi làwọn. Tìjàníyà Hamawiya ni Wọ́n wọ́n. wà wọlé Jánásì. ọlọ́run wọlé àbá wa Jánásì àgbà. Wọ́n wọlé àgbà àwọn afáńdánlá. ọlọ́run gba àwọn àfa àgbà àbá ìmáàmù wa tó wọlé. Ìmáàmù jẹ ìmáàmù wa ní àgbà tó ìmáàmù tuntun tó wọlé. ìmáàmù tuntun tó wọlé. Àwọn àbá wa ní kọ̀rọ̀. àbá ń kọ̀rọ̀. Àwọn alẹ́ àtàtà. àbá ń lé àtàtà. Àwọn wọlé agogo wọn. wọ́n lá gbogbo wọn. Wọ́n á jẹ́ àkànyókù yìí. wọ́n á jẹ́ àká yòókù yìí. Àfàlà àti jìnnà tá a fẹ́ ké. iná tá a fẹ́ ké yìí. Àfàlùbáríkà sí. ọba àfàlùbáríkà sí. Ajiwa sọ́dọ̀ Abdulrahman bàbá yà sí. 500 naira. owó tùǹgínà kí ìdí ó lè sọ. وتبدلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات owó kí ìdí ó sọ wọ́n ti ń sọ yìí bá. على الدرجات Àwọn fáwọn Abdulrahman bàbá yà sí. من جميع الخيرات وبعد الممات آمين. àmín. Ìdí ti sọ wá sí náà sì ti sọ. òjì ti sọ wá sí ti ṣe. Ẹnu ibi ká pé Àmín ló kù. Ọlọ́run jẹ́ a lè máa sìn ọ́. Ọlọ́run jẹ́ a lè máa bẹ̀ ọ́. Ọlọ́run jẹ́ a lè máa tẹ̀ létí ẹ káàkùn tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀. ọ̀tọ̀ láti ní ọkọ ìyàwó sọ wàhálà. wọ́n ní àpò méjì ní owó kí ìdí ó sọ owó kó ti sọ gọ́mọ̀ ìjà. bàbá wa dáná sí àgbà. ọlọ́jà mi owó kù wọ́n ní 1000 naira yìí. ìdí tó ti sọ ọlọ́mọdé wa ní tó ta. tó àbùdíwù wa àgbà bàbá wa nílé ẹjọ́ ń sọ ìgbà rí. wọ́n ní 1000 naira àtò márùn-ún. wọ́n lọ́kọ́
tó ní abẹ́sì nínú ilé bàbá wa ṣe Ibrahim ọlọ́pàá jẹ́ ṣe kan méjì tọ́lọ́pàá níbi náà lọ. Bàbá fẹ́yàwó ká lè máa sin náà lára ìyàwó. Bàbá lọ́kọ ká lè máa sin náà lára ọkọ. Bàbá bímọ ká lè máa sin náà lára ọmọ. Bàbá kọ́lé ká sin náà lára ilé. Bàbá lo mọ́tò ká sin náà lára mọ́tò. Bàbá náwó ká máa sin náà lára nínáwó. Bàbá lówó náà ká lè máa sin náà lára lílówó. Wọ́n sì wá lẹ́tọ̀ọ́ Ọlọ́run. Àtọ́ tẹ̀lé tó fi ṣe àwọn mìíràn wọ́n fẹ́ tiẹ̀. Àwọn mìíràn wọ́n ṣe tiẹ̀. Ọlọ́run dá àwọn fẹ́ tiẹ̀. Ọlọ́run dá àwọn ṣe tiẹ̀. Òun ni ó gbé wa lọ síbi Suratul Nisa'i káàbí ṣe tìláwà pẹ̀lú ìta àti kéèrè àtàwọn ọkọ ìyàwó ẹ̀fọ́ orí sílé bá fẹ́ fi sí oṣù parí. Àtàwọn náà ta wá wò wọ́n ẹjẹ́ àkíyèsí àwọn àyà mẹ́ta ta fẹ́ kéyì níbi tá a bá bá ìrìn àjò wa dé nínú ìgbésí ayé. Tá a bá bẹ̀rẹ̀ pé kí ni ń jẹ́ dínù kí ni ń jẹ́ sìn. Àwọn àrùn mi rò pé irun kíkí nìkan lè sìn. Àwọn mi rò pé àwẹ̀ nígbà nìkan lè sìn. Àwọn mi fẹ̀mí sí pé ká lọ hájì àbí ká yọ zaka nìkan lè sìn. Àdínù ìtì jẹ́ bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ṣe tàrífù rẹ̀ fún àbò mi. Ó ní àdínù nasiha, àdínù an-nasiha. Ẹni jẹ́ ẹ̀sìn náà ní ká ṣe mímọ́ fúnra wa. Ẹ̀yin ìyàwó ẹ dákun. Ẹ̀yin ọkọ ẹ dákun. Àwa náà ta ti ṣerú ẹ̀ kọjá àbáwa náà ta fẹ́ ṣerú ẹ̀ ẹ jẹ́ ká ṣe mímọ́ pẹ̀lú àwọn ìyàwó wa ẹ jẹ́ ká ṣe mímọ́ pẹ̀lú ọkọ wa tó lẹ́sàn bẹ ẹ̀san tí ń bẹ lára ọkọ ìyàwó àti ìyàwó lọ́mọ ọlọ́mọba fọmọ síbẹ̀ ẹ̀san tí ń bẹ láàrin ọkọ ìyàwó àti ìyàwó ní ìfàyàbalẹ̀ ọlọ́mọba fi síbẹ̀ ẹ̀san tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó náà ní rírí ṣe ẹ̀san bẹ púpọ̀. Anabi sallallahu alayhi wa sallam ma jọ tún júwe ẹ̀sìn bomi Anabi ní ad-dinu al-mu'amala ad-dinu al-mu'amala Anabi tún júwe ẹ̀sìn nígbè tí ń jẹ́ ẹ̀sìn ó dúró ó sodo ó sì dárógún sára al-mu'amala àjọṣepọ̀ ẹ̀yin mùsùlùmí lè ní nílùú lọrin táwa yìí àti ilẹ̀ Yorùbá àti gbogbo àgbáyé fa ayna al-mu'amala at-tayyiba ayna al-mu'amalatu al-hasana ayna al-mu'amalatu as-salihah bayna al-muslimin anfusihim. Mu'amala tó dáadáa àjọṣepọ̀ tó kúnná tá Nábì fẹ́ ń dà ọ̀dọ̀ ta láti ní àjọṣepọ̀ tó dáa bí tànà Muhammad àwọn sàhábà rẹ̀ jàmá mùsùlùmí ẹ̀dá kọjá pẹ̀lú wa bọ̀ alimuna àti jahiluna aláìmọ̀kánú wa tó nímọ̀nú wa ulama'una wa a'immatuna àwọn àfá àtàwọn limamu shuyukhuna wa asatizatuna àwọn àfá àti àwọn olùkọ́. أين المعاملة الطيبة وأين المعاملة الحسنة التي دعا إليها الإسلام ودعا إليها القرآن القرآن يقواسي عمني جارواني اذهبوا معي إلى معاملة الصحابة الكرام مع الرسول عليه الصلاة والسلام اجا قالوا اجا لو يواسي قتم بلاني وصحابي kábíyèsí ẹ̀sáàpù níwọ̀n bá torí àsìkò nta sí tún pọ̀ kémi náà lọ tún ara mi ṣe kí wọn náà tún ara rẹ ṣe
gbogbo bá tó ká lè jẹ́ àfa àjọmọkéwú àfa àjẹ́ àfa èmi máa bí mo kù sí ìwọ náà máa bí o kù sí. ikhwanu hadha zaman jawasisul uyub gbogbo wa lónìí láì fi ara wa là ń wá o lágbájá kú bì kan ṣé wọ́n tó ń sọ pé nìkan kú bì kan ṣé wọ́n ò kú ni ṣé wọ́n ti pé ni. káàlì bá wà nínú àwọn àlùmáyé tá nábì ọjọ́ bá nábì wọlé níjọ́ kan Sayyidina Umar radiyallahu ta'ala anhu ọwọ́ afẹjọ́ sùn anabi Muhammad ipe anabi wọn wọ́n afẹjọ́ sùn mo rí tó dùn mí kí n sì lè gbé pamọ́ lọ́jọ́ wọn afẹjọ́ sùn rẹ̀ anabi ní ta ni ọlá Abubakar lọ́sẹ̀ mi Abubakar Siddiq náà lọ́sẹ̀ ọlọ́ọ̀ni ó sì dùn mí púpọ̀ ó sì báyìí ọ́ àwọn nǹkan tó rí anabi ní so sì ti bí olóhùn òbí o ń bínú ni èmi náà sì fẹ́ retaliate wọ́n fẹ́ ṣe tèmi padà lẹ́yìn ọkọ ìyàwó ń gbọ́ sáwa náà ta àjọ jòkó tí wọ́n ní àṣẹ wá sí fún níta àfáàfẹ́ ká mú bí ta bá bá jẹ́gbàdé nulẹ̀ wa bí a bá bá fìtínà dé láwùjọ wa bí a bá bá wàhálà dé nínú ìlú wa nítorí níta jẹ tí ó tàn nítorí níta mú tí ó tàn nítorí ayé tí ó tàn bá a bá yọ̀ tá àwọ̀ tán mọ́nú ayé. Ànábì ni wọ́n lọ pa Bákìrì wa ẹ̀ sì wá rọ̀díyà rẹ̀ gbọ́n àwọn táwọn rọ̀díyà yóò táwọn dáadáa pọ̀ yìí radiyallahu ta'ala anhu. Wọ́n ní Sayyidina Bákìrì bá dé ayé wa Sídíkù ọ̀rẹ́ rẹ̀ ló fẹjọ́ rẹ̀ sùn mí wọ́n lọ sẹ́wọ̀n ó sì báyìí fún ó sì dùn púpọ̀ ó ń bínú Abubakar wa dé ní kodò radiyallahu ta'ala anhu lọ́wọ́ abomi lójú Sayyidina Abubakar ti kí ni ó bomi lójú ó sunkún Ànábì ní a sọ̀rọ̀ ní ó ní ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn pé mo gbọ́ Ọlọ́run gbọ́ mo sì gbà wà ní Muhammad gbọ́ lọ́dọ̀ tèmi lórílẹ̀ ayé yìí lónìí kò sí ẹni tí mo gbà lẹ́ni Ọlọ́run lẹ́yìn wa nábì jo Umaru yìí lọ. ó ní Umaru mo fẹ́ràn rẹ púpọ̀ tí ìbá ṣe bá àgbọ̀dọ̀ fẹ́ràn kankan mi jọ ànábì lọ ni mo fẹ́ràn rẹ púpọ̀ mo fẹ́ràn rẹ jura mi lọ torí mo nígbàgbọ́ pé o jù mí lọ lọ́dọ̀ Ọlọ́run. Abubakar sọ bẹ́ẹ̀ fún Sayyidina Umar nítorí ọ̀rọ̀ sí mi kò rí bẹ́ẹ̀ kò tiẹ̀ sí lọ́kàn mi rárá rẹ̀ àníta bá mú àná Muhammad tán tẹ́ bá ní mú yàn tó pé wájú Ọlọ́run tó da lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ mi ìwọ ní mú Sayyidina Umar bá bu ẹkú bàbá ká Abubakar shadida ó sunkún tọ́pọ̀ ibi torí Abubakar sọ sójú báyìí lọ ibi ìwọ tó ṣe báyìí ìwọ Umaru èkúrọ̀ ìwọ Umaru ọláyà ìwọ Umaru ṣe ìsìláàmù tiẹ̀ ìlànà ní níjọ́ tó ṣe ó ṣe ìsìláàmù síta ni ó jí ṣe ìwọ Umaru báyìí níjọ́ tó lóò ti ṣe ìwà kẹfẹ́ ò ṣe náà yìí ṣe nìfà ẹsẹ̀ mọ̀nàbìkì ó tó jù mí lọ ó tóbi lójú mi lẹ́yìn àníbi ìwọ lọ́kàn lẹ́yìn àníbi ni wọ́n bá bu ẹkú ẹ wo àṣepọ àwọn sàhábà òjì wọ́n máa ń lo òfin sẹ́mi láti pé ntọ́gbọ́ làbárí tọ́gbọ́ tí ọ̀dà wọ́n wá fi hùwà sí Abubakar ọ̀rọ̀ fẹjọ́ sùn Ànábì ní ẹ̀pẹ́ Abubakar ni wọ́n sọ bí ti sọ yìí wọ́n fi hàn pé lọ́lẹ́ni mi ojú mi lọ́dọ̀ ọlọ́ lẹ́yìn àníbi ìwọ lọ́kàn wọ́n máa bí ya Rasulullah bàbẹ́ ìmọ̀ pé mo tó báyìí lọ́dọ̀ ẹ̀ bóòlù ní tó lọ́dọ̀ rẹ bóòlù wọ́n tó lọ́dọ̀ ọkọ rẹ bóòlù tó lọ́dọ̀ ìyàwó rẹ bóòlù tẹ́ lọ́dọ̀ àfá rẹ bóòlù àfá jẹ́ lọ́dọ̀ ọmọ kéwú Ọlọ́run sọ́nà Al-Qur'an Suratun Nisa nígbé man amila salihan min dhakarin aw unsa wa huwa mu'minun الجنة ولا يظلمون فتيلا ومن أحسن دينا ومن
وأسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا وكان الله بكل شيء محيطا لله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. Aya mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀fẹ́ ká máa mú lọ lé ọbẹ̀ bí ó ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ ní kálukú wa lọ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí mìíràn máa lọ wò wọ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ máa lọ wò pẹ̀lú àwọn àbúrò rẹ̀ máa lọ wò pẹ̀lú gbogbo àwọn ìyàwó rẹ̀ àtọkọ rẹ̀ máa lọ wò pẹ̀lú àwọn ẹ̀yin tẹ́jọ́ lórí ìlú ẹ̀wọ́ wò ẹ̀ńjá lásẹ̀ ìlú ìbò ló tó fẹ́ dé yìí o àmọ́ bí a ń lọ àmọ́ yẹ àwọn dàháyà àwọn èèyàn táyì paléyà táyì ṣètùtù ìbò dídì àmọ́ yẹ àwọn tí wọ́n ní gbàdọ̀ ń jò ní à ń kọjá lọ sí Èkó náà èmi tiẹ̀ sí kíní pẹlẹbẹ tá à ń gbé kì í ẹ ti pè é iPad nígbà mo sì wò mo wá búrọ́ọ̀sì ń bẹ̀ ń bá kan yí pé ọmọ yìí náà ló bá ń ṣe ẹ̀rí àbárí ńláńlá wọn ni wọ́n kan ihò ilẹ̀ kan nìbàdàn àjálẹ̀ òkú èèyàn ló kún bẹ́ẹ̀ lọ jàrá kọ́dà gọ́fúnà lọ wò kàràkàrà bí Sunday Monday nìkan tó ṣe tọkọjá ni àwọn tí ò tí kú mbẹ skẹlẹtì wà mbẹ tí wọ́n mí kókánkókán bẹ́ẹ̀ náà hayati wal maut tí wọ́n ti lò wọ́n bákanbákan lódìdí ìlú yìí lódìdí Nàìjíríà tíjọba ń ṣe ń bẹ àkí àfa àwọn ẹ máa wọlé àwọn àwa láti Sókótó ẹ máa wọlé mọ́ra ìyá wa àgbọ̀dọ̀ rí kápá rí yìí o bí tí wọ́n kan ti ń jìtá nánà ọlọ́mọdé á jìtá bàbá wa pòfẹ́sọ̀ Bákí Sọ́háì àwọn ẹlẹ́hà wọn ni wọ́n wọlé wọn àti ìyá wa tó ti wà ń bẹ akíyí o wọ́n máa ń ẹ̀kọ́ wa náà lò ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ nígbà tí gọ́fìnà wa lọ wo bẹ̀ torí àwọn òkú lọ jàrá tí wọ́n sì rí àwọn tí ń bẹ láàyè ẹni lè sọ̀rọ̀ tí ò lè sọ̀rọ̀ mẹ́mẹ́ nítorí kíni nítorí owó iná nítorí ayé iná ẹgbọ́n tọ́lọ̀ ń wí àwọn tá ń jẹ́ gọ́fìnà àwọn tá ń jẹ́ president àwọn tá ń jẹ́ minister àwọn tá ń jẹ́ honorable àwọn tá ń jẹ́ balógun àwọn tá ń jọba àwọn tá ń jẹ́ magaji àwọn àlìmọ́mù àwọn àfà ibi tí kálukú bá hẹ̀ ntọ́ba mú lọ pósì tọ́lọ̀ ń bá ní mú lọ gbọ́n tọ́lọ̀ ń wí ká tó lọ bọ́lọ̀ ń pàdé. wà á ní yàmẹ́lì nínú sọ̀rọ̀ ipò tiẹ̀ ṣe dáadáa tó bá fi kó rẹ̀ ṣe rere. ní dákàrí ní ọ̀run sọ́ra. ọkùnrin ní àbúbìnrin tó ṣe tọ́lọ́run tó tọ́ ayé ṣe. wọ́n wá mú mi lọ. tí wọ́n ń kírun tí ń gbà tí ń ṣe dáadáa tí ò jẹ́ kèfèrí torí bí kèfèrí bá ṣe dáadáa á sáré ṣe dáadáa mọ́ yọ̀ wọ́n náà. àmọ́ mọ́mì ní ni tí ń kírun tí ń gbà wẹ̀. ọ̀wùlẹ̀ ìkàyẹ̀ bí kúlù nàlìjà nẹ̀tọ̀. àwọn tá a kà yí àlìjẹ́nà nílé wọn lọ́n sí wọlé ní àlìjẹ́nà. wọ́n lá yóò sí làwọn nànà kíra. bó ti wò ó lè máa ní sàbòsí fún wa bí èpo ẹ̀pà bí ọmọ anú ẹ̀pà. wọ́n ní sánú bí nàní mẹ́ni á sì máa bá wá jẹ́ àwọn olùwà ìwà wà mú sínú wọn. kò sí ti jẹ́ ẹ̀sìn tó dáa àṣàlù dínà tí ń jẹ́ dínù tá a gbà wọlé káwọn rò pé ìlú kíkí ni dínù ọmọ tá a bá bí kásínà láàrẹ̀ náà la fi béèrè lọ́wọ́ àwọn àfàyàwó àtìyàwó kíkiri torí ẹ̀ lọ́kọ̀ gbogbo wọn náà ló sì páàsì wọn nítorí Ọlọ́run ẹlòmíà nítorí ànábì báyọ̀ pé torí Ọlọ́run nítorí ànábì ni láì fi tẹ bá rí bẹ́ẹ̀ ní owó bẹ́ẹ̀ o ìyàwó mi ṣẹ̀ ọkọ mi ṣẹ̀ ìyàwó wa ń fọlọ́ọ̀ bẹ ọlọ́gbà mọ́ ọ̀ torí Ọlọ́run fẹ́ ọkọ wa ń tọ́lọ́m̀bẹ̀ wọ ìyàwó ọlọ́gbàmọ́ ò torí ọlọ́m̀fẹ́ nù àwọn tá a jágbàlagbà fọmọdé bá fọlọ́m̀bẹ̀ wọ ẹjẹ́ àgbà àwọn olórí ìlú tá a bá fọlọ́m̀bẹ̀ wọ ẹjẹ́ àgbà ẹjẹ́ àwẹ́sí kọ́lọ̀ ló fi wá bẹ̀ yóò mú akó mẹ́ yóò tún bẹ̀ lórí rẹ̀. wà á tọ́ra ní lọ́tà ibi ọ̀yìn máa ní fà. ẹni bá lè tọ́jú tó bá lè ṣe sùúrù tó bá lè kọ́ sí àtẹ́lẹ̀ Ibrahim
ẹ̀rí bàbá wa Ibrahim náà bẹ́ẹ̀ ti ṣe jẹ́ẹ́jẹ́ báyìí pé owó làfọ́ wa ni yóò ti fòkó lẹ̀ torí yóò rí jálà fi ṣe lẹ́kọ̀ọ́ yóò rí ṣe Ìbàdàn yóò rí ṣe tìkan kò ní láyè mójútó lé kéwòn àwọn bàbá gbé kalẹ̀ kò ní láyè mójútó sáwí àti ẹgbẹ́ kalẹ̀ kò ní láyè mójútó ẹbí amẹ́ni bá lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bíi ta Nábì Ibrahim. ọ̀tá sọ̀wọ́ Ibrahim khalila. ọlọ́run padà mú un náà lọ́rẹ̀ ọlọ́run padà fún lówó yóò dà lọ́lá yóò gbé yìí fún un lẹ́yìn ní wa lọ́nà dọ̀tí lẹ́yìn ní fẹ̀mí àwọn èèyàn ṣòfò abẹ àwọn tí ń jẹ́ olórí wa ìbò ní ń bọ̀ yìí o ẹ̀dá pàṣẹ sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfí bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ káfí bẹ̀rù ọlọ́run sáàrin káfí bẹ̀rù ọlọ́run lékè ká daṣọ bo Islam aṣọ yìí ìbá dá akọ́jà yìí pé Mandela ó sì jẹ́ mùsùlùmí Allahu akbar lọ tóbi àbárí fàárí ṣe ẹnu ọba dùn wá sí èèyàn fẹ́ràn ìlú rẹ̀ báwọn títí ọlọ́ọ̀sẹ̀ wọn torí ìlú ẹ̀ kò kó nǹkan ìlú dà síta kò ṣèlú ẹ̀ lófò kò sàwọn èèyàn lófò ọwọ́ àṣẹ wọn ọdún mélòó ọdún 17 nínú ẹ̀wọ̀n nítorí pé àníṣe wọ́n fẹ́ jà fún dúdú wọ́n fẹ́ béèrè ẹ̀tọ́ dúdú olórí òye lókùn ti ń jà fún lu ẹ̀ wọ́n dà nù yàtọ̀ Abíọ́lá jẹ ìjà fún dúdú náà kúnnú ẹ̀ ní pé gbogbo gbèsè tẹ́ jẹ dúdú láti jọ́ ìjọ́ yìí òun fẹ́ béèrè fún wọ́n dẹ̀ gbèsè kéèsì ó gbèsè kóòtù wọ́n wá ń fà lọ́wọ́ ìwọ̀n ń jẹ lọ ọfẹ́ mọ́lú ọfẹ́ mẹ́rí ọfẹ́ jẹjà àwọn arìgbẹ́lẹ́ ìbájí president yóò tún béèrè ẹ̀tọ́ míì èèyàn mélòó ní ìjà fún lónìí abẹnijọ́ bá fi aráàlú ṣe ìrúbọ kó òun débi tó ń lọ abẹnijọ́ bá fẹ̀ ní àwọn èèyàn ṣòfò wọn ká àkílà wọn lọ́wọ́ wọn ká dalé wọn kó balẹ̀ wọn lọ́wọ́ kọjú sí bàbá rẹ kọjú sí ìyá rẹ nítorí pé kẹ́ ẹ lè dìbò fún mi ẹni bá lè kọ́sà Nábì Ibrahim bí sísá ayé yóò dọ̀rẹ́ ọlọ́run yóò ráyé ṣe yóò rọrùn ṣe. walillahi ma fi samawati wa ma fi ardi. ẹ̀rí ọ sọ pé àdín ọwọ́ amú ìsìlámù ń bẹ̀ ọwọ́ amú ìmánu ń bẹ̀ ọwọ́ amú ìsánù ń bẹ̀ ibi ayé àmẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ ti pé ó fi dínù sí headline wọn àhásánù dínù àhásánù ìhìsánù mimman aslamu ìsìlámù fàwùwà mu'minu ìmánínú ọjọ́ pé nù ayà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tàn wá ti pé bẹ́ẹ̀. walillahi ma fi samawati wa ma fil ardi. gbogbo kò sábà fẹ́ ní nínú ilé nínú ẹbí nínú ìlú nínú òṣèlú nínú ayé ọlọ́run ló ní. wa kana Allahu bi kulli shay'in muhita. ọlọ́run lójú mi tó owó tẹ́ ń ṣe o.